ìdúpẹ́ àjíǹde ti ọdún 2020 ní orúkọ ti Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. We are proceeding in this year 2020 Easter Sunday service as we sing from C.D.C. Gospel in Book in number 333. 333. À ń tẹ̀síwájú ní ìsìn ti àjíǹde ti ọdún 2020 nígbà táwọn akọrin ìròyìn ìtìjọ Apostolic Kristi orin 333. Ẹ kọrin titun sí Olúwa nítorí tí ó ṣe ohun ìyanu. Hallelujah, hallelujah, hallelujah. Ìjà dópin, ogun sì tán, olùgbàlà ń jagun mólú, orin ayọ̀ la ó máa kọ. Hallelujah.
Jésù. Ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, àwa dúpẹ́ agbẹ́yìnga ayìn lógo láti rí àjíǹde ti Jésù Kristi ti ọdún yìí ní ayọ̀ àti àlàáfíà àti ti ìdúpẹ́. Ó kà wá yẹ, ó jẹ́ kí ibi ìṣẹ̀lẹ̀ bí òjò ṣe wá. Bí àjàkálẹ̀ àrùn tilẹ̀ ń jà ní àgbáyé àti ní orílẹ̀-èdè Nàìjíríà, òjò kan ẹnikẹ́ni. Agbẹ́yìnga lọ́pọ̀lọpọ̀ torí pé ó ń jẹ́rìí ara rẹ nínú ayé wa ní orúkọ Jésù. Gba ọpẹ́ wa. Olúwa ó ṣe torí pé ó fi wá sílẹ̀. Bí ẹnìkọ̀ọ̀kan ti wà nínú ilé, ààbò ẹ̀yin Ọlọ́run ó sì dájú lórí ayé ẹnìkọ̀ọ̀kan. Agbẹ́yìnga lọ́pọ̀lọpọ̀ fún ìpèsè lọ́nà lọ́nà ìyanu ní jíjẹ, ní mímu, ní líná, ní lílò ní orúkọ Jésù. Gba ọpẹ́ wa. Ẹ̀mí mọ́, gba ìyìn wa. Ọpẹ́ àti ìyìn náà Olúwa jọ̀ọ́ ṣe ìtẹ́wọ́gbà. Gbogbo ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì. Àìpé àìyẹ wa ní orúkọ Jésù Olúwa dáríjì. Gbogbo àṣìṣe wa, ìkùnà wa ní orúkọ Jésù Olúwa dáríjì. Ọ̀rọ̀ ìráyé a béèrè fún ẹ̀mí máa ti agbára èyí tí ó gbé wa ró nírú àkókò tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀mí máa ti agbára èyí tí ó máa tọ́ wa, tí ó máa darí wa. Ẹ̀mí máa ti agbára táà fi ní pa ìlànà dà, táà fi ní bojú wẹ̀yìn ní orúkọ Jésù Olúwa gbé wọ̀ wá. Ẹ̀mí máa ti agbára èyí tí a fi lè ní ìgboyà láti lè máa sìn ọ́, láti lè máa wá ojú rẹ bí a ti wà nínú ilé ní orúkọ Jésù Olúwa gbé wọ̀ wá. Ẹ̀mí máa ti agbára tá ò fi ní sẹ́ ìwọ Kristi, tá ò fi ní dìdàkudà, tá ò fi ní padà ní orúkọ Jésù. Jọ̀ǹda rẹ̀ fún wa. Ẹ̀mí máa jọ̀ǹda rẹ̀ fún wa. Ògo ni fún Kristi. Bí a ti ń yayọ̀ ọdún àjíǹde àti ìdúpẹ́ ti ọdún yìí ní orúkọ Jésù Olúwa wà pẹ̀lú wa. Ìṣẹ̀lẹ̀ ibi àjálù ibi mẹ́jọ ó jálù wa ní orúkọ Jésù. Mẹ́jọ ó jálù wa. Ìbànújẹ́ mẹ́jọ jẹ́ ìpín wa. Ayọ̀ wa, ìdùnnú wa mẹ́jọ dàpọ̀ mọ́ ìbànújẹ́. Ayọ̀ wa, ìdùnnú wa mẹ́jọ dàpọ̀ mọ́ ìbànújẹ́. Ògo ni fún Kristi. Gbogbo àwọn ọmọ wa pátá Olúwa dáàbò bò wọ́n, Olúwa ṣíji bò wọ́n. Ààbò ẹ̀yin Ọlọ́run kó dájú lórí wa ní orúkọ Jésù. Ààbò ẹ̀yin Ọlọ́run kó dájú lórí wa. Bí ẹ ò bá tí ì dé ti ọdún tó ń bọ̀ ní orúkọ Jésù Olúwa kà wá yẹ. Ti ọdún tó ń bọ̀ Olúwa kà wá yẹ. Ti ọdún tó ń bọ̀ Olúwa kà wá yẹ. Àjíǹde Kristi kó gbé wa ró. A ó máa yìn lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àdúrà Olúwa. Wọ́n ti ṣe ní ọ̀run fún wa ní oúnjẹ ìjọba lónìí. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti rẹ̀ ṣe àwọn tó ṣẹ̀ wá. Má fà wá sínú ìbẹ̀rù, ṣùgbọ́n wá lọ òpin sí. Torí ìjọba ní tirẹ̀, agbára ní tirẹ̀, ògo ní tirẹ̀, láéláé. Àmín. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. The only chosen lesson for this glorious service, which marks the resurrection of our Lord Jesus Christ from the dead, shall be taken from the book of Matthew chapter 27, reading from verses 62 to chapter 28 verse 7. Ẹ̀kọ́ kíkà fún ìsìn ológo tí ó jẹ́ ti àjíǹde Jésù Kristi láàrin nínú ìwé Matthew chapter 27 from verse 62 to 7 of chapter 28. I'll read in English. The next day, the one after preparation day, the chief priests and the Pharisees went to Pilate. Sir, they said, we remember that while he was still alive, that deceiver said, after 3 days I will rise again. So give the order for the tomb to be made secured until the 3rd day. Otherwise, his disciples may come and steal the body and tell the people that he has been raised from the dead. This last deception will be worse than the first. Take a guard. Pilate answered, go, make the tomb as secure as you know how. So they went and made the tomb secured by putting a seal on the stone and posting the guard. After the Sabbath, at dawn, on the 1st day of the week, Mary Magdalene and the other Mary
went to look at the tomb, there was a violent earthquake, for an angel of the Lord came down from heaven, and going to the tomb, rolled back the stone and sat on it. His appearance was like lightning, and his clothes were white as snow. The guards were so afraid of him that they shook and became like dead men. Verse 5. The angel said to the women, "Do not be afraid, for I know that you are looking for Jesus, who was crucified. He is not here. He has risen, just as he said. Come, and let's see the place where he lay." Verse 7, which is the last verse. "Then go quickly and tell his disciples, he has risen from the dead, and is going ahead of you into Galilee. There you will see him. Now I have told you." This is the end of his word. May the Lord bless his word in our hearts in Jesus' name. Be attentive when the choir will give us their special number.
for the special grace given to us to be alive despite COVID-19 that is rocking all the nations of the world, under which thousands of people has lost their life. Lord, we thank you for preserving us. Lord, we thank you for protecting us. Lord, we thank you for bringing us a living soul before you in the year 2020 to celebrate Easter Sunday. Almighty God, accept our thanks in Jesus' name. Amen. Eternal King of glory, our blessed Redeemer, the hour has come to hear from you. Father, speak unto us the word of salvation, the word of edification, Amen. the word of transformation, Amen. for us to be able to live a life in you, so that at the end of our journey, we shall be rapturable with you. Lord, I pray, as we are celebrating this year, Easter Sunday, it shall not be our last celebration. And we shall celebrate more of it, for we pray in Jesus' name. Amen. Shall we be seated? They can joke with. Unto God Almighty, I give all glory and adoration, who has given us the privilege of coming before him to celebrate this year's Easter Sunday. Sí Ọlọ́run alágbára mo fi gbogbo ògo fún tó fún wa ní àǹfààní láti jọ ṣe àjọyọ̀ ti ọdún àjíǹde ti ọdún yìí. May his name continue to be glorified in Jesus' Ní name. orúkọ rẹ̀ di fífi ògo fún ní orúkọ Jésù. I greet all the ministers of God, Kí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run, the board of elders, gbogbo ìgbìmọ̀ alàgbà, the council of deaconesses, gbogbo ìgbìmọ̀ àwọn díákónì obìnrin, the good women, the youths, and the camel, àwọn obìnrin rere, ọ̀dọ́ àti ọkùnrin onígbàgbọ́, the choir, and all the church members, àwọn akọrin àti gbogbo ìjọ lápapọ̀, including my listeners and viewers from various houses. àti gbogbo àwọn tí ó ń wò wá àti àwọn tí ó ń gbọ́ wá. May the Lord bless you all, Olúwa kó bùkún fún yín. and I pray we shall celebrate more of it in Jesus' name. Gbàdúrà a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní orúkọ Jésù. This morning, I title my message to be, He has risen as He said. Ní òwúrọ̀ yìí, àkórí ọ̀rọ̀ Ọlọ́run tí a ó jọ máa sọ ni wípé ó ti jíǹde gẹ́gẹ́ bí ó ti wí. And I took the theme of this message from the Gospel of our Lord Jesus Christ, according to the account of Matthew, chapter 28, verse 6. A sì mú ẹ̀kọ́ kíkà wa láti inú ìwé Matthew orí kejìdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ kẹfà. He is not here, for he has risen, as he said. Kò sí níhìn nítorí ó ti jíǹde gẹ́gẹ́ bí ó ti wí. This message or this statement came from the angels of the Lord to the groups of Marys. Ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tí ó tẹnu áńgẹ́lì jáde wá sí àwọn Màríà. Early in the morning on the third day of Christ's burial, Ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ kẹta lẹ́yìn tí a sin Jésù Olúwa wa tán, Maria Magdalene and other Marys came to the sepulchre of Jesus Christ. Màríà Magdalene àti àwọn Màríà yòókù wọ́n wá síbi ibojì Jésù. Purposely to embalm the body of Christ. Wọ́n wá láti wá wẹ òkú rẹ̀. When they got there, Nígbà tí wọ́n débẹ̀, they were afraid of what they met, ẹ̀rù bà wọ́n nítorí ohun tí wọ́n rí. because
Because the angel of the Lord has descended from heaven, nítorí pé áńgẹ́lì Ọlọ́run ó ti sọ̀kalẹ̀ láti ọ̀run wá, seated on the rock ó sì jókòó lórí òkúta through ńlá which náà, they covered the tomb of Christ. èyí tí a fi bo ibojì Jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀. As the angel of the Lord saw them terrified, Nígbà tí áńgẹ́lì Ọlọ́run rí wọn wípé ẹ̀rù bà wọ́n, and the angel of the Lord reminded them of the word of Christ, áńgẹ́lì náà rán wọn létí ọ̀rọ̀ tí Jésù Olúwa wa ti sọ nígbà tó wà láyé, that he is not here, wípé kò sí ní ìmọ̀, he has risen, wípé òun ti jíǹde as he said. gẹ́gẹ́ bí ó ti wí. Who is risen? Ta ni ẹni tí ó jíǹde yìí? Jesus Christ, the Savior of mankind, the Je- Savior of the world, has risen from the dead. Jésù Kristi, olùgbàlà gbogbo ayé, òun náà ni ẹni tí ó jíǹde. Ever before Christ was arrested, Ṣáájú àkókò kí a tó mú Jésù, he spoke to his disciples of what is going to happen to him. ó bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ nípa ohun tí yóò ṣẹlẹ̀ sí i. He spoke to them that the Son of Man shall be arrested, crucified, buried, and on the third day he will rise from the tomb. Ó sọ̀rọ̀ fún wọn wípé ọmọ ènìyàn a ó fi ìyà jẹ, a ó sin, àti pé tó bá di ọjọ́ kẹta òun yóò jíǹde pẹ̀lú. Matthew chapter 12 verse 40, Ìwé Matthew Matthew. chapter 16 verse 21, Matthew chapter 17 verse 23, Matthew 20:19 confirms this. Àwọn ẹsẹ̀ Bíbélì tí a kà wá yìí wọ́n sọ, wọ́n sì fi ìdí rẹ̀ múlẹ̀. Let somebody read one of these passages Kí ẹnìkan bá wa ka ìkànnú rẹ̀. and tell us where you are reading. Ẹ sì sọ ibi tí ẹ ń kà fún wa. Matthew 20:19. 2019. Wọ́n sì fà á lé àwọn kèfèrí lọ́wọ́ láti fi ṣe ẹlẹ́yà, láti nà án àti láti kàn án má gbélébùú. Ní ijọ́ kẹta ni ó sì jíǹde. And shall deliver him to the Gentiles to mock and to scourge and to crucify him. And the third day he shall rise again. He has risen, as he said. Ó ti jíǹde gẹ́gẹ́ bí ó ti wí. Ever before he was arrested, Ó tó àkókò ìgbà tí a mú Jésù. Jesus spoke to his disciples that he will rise on the third day. Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé lọ́jọ́ kẹta òun yóò jíǹde. Whatever Christ says, it will come to pass. Tí Kristi bá wí yóò ṣẹlẹ̀ dandan. Numbers chapter 23 verse 19 says, Ìwé Númérì orí God kẹtàlélógún. is not a man that he should lie, neither the Son of Man that he should repent. As he said, and as he said, shall he not do it? Or as he spoken, and shall he not make it good? Behold, I have received commandment to bless. Whatever Christ says, Ohunkóhun will tí surely Kristi bá come wí to pass. yóò ṣẹlẹ̀ dandan. Christ said, heaven and earth will pass Kristi away, wípé ayé àti ọ̀run yóò kọjá lọ. but an iota of my word shall not pass without coming to fulfillment. Ṣùgbọ́n kínkínní nínú ọ̀rọ̀ òun yóò lọ láìṣẹ. Christ prophesied about his resurrection, Kristi ti ṣe àsọtẹ́lẹ̀ nípa àjíǹde rẹ̀ yìí even tẹ́lẹ̀. though his disciples has forgotten. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ẹ̀yìn ti gbàgbé. But the prophecy of Christ concerning his resurrection came to pass. Ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ rẹ̀ nípa àjíǹde rẹ̀ ó wá sí ìmúṣẹ. And this gave us the privilege of celebrating Easter. Èyí sì Sunday fún wa ní today. àǹfààní láti máa ṣe àjọyọ̀ àjíǹde Jésù. It is we that are close to God that we don't use to value the words of God. Àwa tí a súnmọ́ Ọlọ́run jùlọ ni ó máa ń ṣẹlẹ̀ wípé ní ọ̀pọ̀ ìgbà ni a ò kì í mọ rírì ọ̀rọ̀ Ọlọ́run. But the enemy of God used to value any statement uttered by God. Ṣùgbọ́n àwọn ọ̀tá Ọlọ́run wọ́n á máa di ọ̀rọ̀ gbogbo tí Ọlọ́run bá sọ mú. Let us see from the Gospel of Matthew Ẹ jẹ́ kí a wò ó láti inú ìrere Matthew. how the enemies of Christ kept the words of Christ and they walked on it. Bí àwọn ọ̀tá Ọlọ́run bí wọ́n ṣe di ọ̀rẹ́ rẹ̀ mú tí wọ́n sì ṣiṣẹ́ lé lórí.
Matthew chapter 27, I read from verse 62. Now the next day that followed the day of the preparation, the chief priests, those are the enemies of Christ, and the Pharisees came together under Pilate, saying, Sir, we remember that this deceiver said, those are the enemies of Christ. They remember wọ́n rántí the prophecy of Christ. àsọtẹ́lẹ̀ tí They Kristi ti remember sọ. Wọ́n rántí that Christ predicted that on the third day he wípé ní will ọjọ́ rise. kẹta òun yóò jíǹde. These people remember, Àwọn ènìyàn wọ̀nyí rántí. but the disciples of Christ Ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn Jésù tó fúnra didn't wọn. remember Wọn ò tilẹ̀ the rántí words of Christ. ohun tí Kristi ti sọ These tẹ́lẹ̀. people, they remember the words of Christ, Ṣùgbọ́n àwọn ọ̀tá rẹ̀ yìí wọ́n rántí. and they began to work on Wọ́n it. sì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lé They lórí. work on it. Wọ́n ṣiṣẹ́ lé lórí. After 3 days, Lẹ́yìn ọjọ́ kẹta, I will rise again. Therefore, command therefore that the sepulchre be made secure until the third day, lest his disciple came by night and steal him away, and say unto the people, He is risen from the dead. So the last error shall be worse than the first. Pilate said unto them, You have gas. Go your way. Make it as secure as you can. So they went and made the sepulchre secure, sealed the stone, and set in the guard in charge. Praise the Lord. hallelujah. The enemies of Christ remember what he said before he died. Àwọn ọ̀tá Ọlọ́run wọ́n rántí ohun tí ó sọ kí ó tó kú. And they work on this statement. Wọ́n ti ṣiṣẹ́ lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí. How did they work on this statement? Báwo ni wọ́n ṣe ṣiṣẹ́ lórí ọ̀rọ̀? They said to one another, Wọ́n sọ fún ara wọn. This man promised, Ọ̀gbẹ́ni yìí ó ti ṣèlérí. this man predicted, Ó ti sọ àsọtẹ́lẹ̀. this man prophesied Ó ti ṣe ìsọtẹ́lẹ̀. that on the third day, Wípé ní ọjọ́ kẹta. Ọjọ́ kẹta. I will resurrect Pé òun yóò jíǹde from the dead. kúrò nínú òkú. Therefore, Nítorí náà, let us do what we can be able, ẹ jẹ́ kí a ṣe ohun tí a lè ṣe. everything possible, Ohun gbogbo tí a lè to ṣe. prevent this man from rising. Láti lè má jẹ́ kí ọkùnrin yìí kó jíǹde bí Let òun. us do it Ẹ now. jẹ́ a ṣe é nísinsìnyí. And they went to Pilate. Wọ́n sì lọ sọ́dọ̀ Pílátù. Pilate granted them order Pílátù fún wọn ní àṣẹ to secure the sepulchre of Christ. láti lọ máa bójútó ibojì Jésù. They went to the sepulchre of Christ. Wọ́n lọ sí ibi ibojì náà. They covered it with a big stone. Wọ́n fi òkúta ńlá wọ́n fi dí ẹnu ibojì náà. They sealed it with the seal of the Roman government. Wọ́n fi ìdè ìjọba Róòmù wọ́n fi dè é. Not only that, Ló ṣe eléyìí nìkan. they set soldiers on guard Wọ́n tún fi àwọn olùṣọ́ sí ẹnu ibodè náà. that this man, Wípé ọkùnrin yìí his prophecy should not come to fulfillment. àwọn àsọtẹ́lẹ̀ rẹ̀ kò gbọdọ̀ wá sí But ìmúṣẹ. lo and behold, Ṣùgbọ́n ẹ kíyèsí on the third day, ní ọjọ́ kẹta. Ní ọjọ́ kẹta, the God of heaven Ọlọ́run ohun ọ̀run demonstrated his power on the tomb of Christ. ó fi agbára rẹ̀ hàn. The lórí God ibojì of heaven Jésù. sent down his angel. Ọlọ́run ọ̀run ó rán áńgẹ́lì rẹ̀ sọ̀kalẹ̀ wá. The angel of the Lord descended. Àwọn áńgẹ́lì Ọlọ́run wọ́n sọ̀kalẹ̀. The atmosphere was just like earthquake. Gbogbo àgbègbè náà ó dàbí ilẹ̀ rírí. The angels of the Lord rolled away the stone. Áńgẹ́lì Ọlọ́run wá ó yí òkúta náà The kúrò. angel of the Lord seated on the rock. Áńgẹ́lì Ọlọ́run wá ó jókòó lé òkúta náà lórí. The guards, the soldiers, the Roman soldiers became as dead. Gbogbo àwọn olùṣọ́ Róòmù wọ́n dàbí òkú. Unexpectedly, Láìròtẹ́lẹ̀, Christ rose from the dead. Jésù Olúwa wa ó jí kúrò nínú òkú. Praise the Lord. Hallelujah. And I therefore says, Mo sì ń sọ nítorí náà. Christ's resurrection is divine Àjíǹde Jésù ó jẹ́ àtọ̀runwá. because it above, it beyond
àti agbára ènìyàn lọ. It beyond human reasoning. Ó ju èrò ènìyàn lọ. It beyond human control. Ó ju ohun tí ènìyàn lè ṣe lọ. The resurrection of Christ, it is supernatural. Àjíǹde Jésù ó ju àtọwọ́dá lọ. Despite all the strategies put in place by the Roman government Láì fi gbogbo ipá tí ìjọba Róòmù tí wọ́n fi ṣe to prevent the resurrection of Jesus Christ. láti lè dẹ́kun àjíǹde Jésù Kristi. Yet Christ arose even in the midst of a tight Roman security. Wọ́n síbẹ̀síbẹ̀ Jésù jíǹde láàárín ìṣọ́ tó lágbára. The stone used to cover the tombs was unable to prevent him from raising from the grave. Òkúta tí a fi dí ẹnu ibojì náà a gbé síbẹ̀ láti lè dí lọ́wọ́ láti The má jí. grave cannot hold him back. Ipò òkú náà gan kò lè dì í mú mọ́. The seal of Roman government was absolutely useless. Síìlì ìjọba Róòmù gan ó di aláìlágbára And rárá the mọ́. soldiers became dead. Àti àwọn olùṣọ́ gan wọ́n dàbí òkú. Therefore, my people, Nítorí náà ẹ̀yin ará, when God is ready to move, nígbà tí Ọlọ́run bá ṣetán láti when rìn, God is ready to move, nígbà tí Ọlọ́run bá ṣetán láti rìn, no human effort, kò sí ipá ènìyàn kan, no human strategy, kò sí àyíníke ènìyàn no kan, human security, kò sí ìṣọ́ ènìyàn no kan, human power kò sí agbára ènìyàn that kan can prevent him from moving mysteriously. tí ó lè dá a lọ́wọ́ kọ́ láti rìn bó ti fẹ́ rìn. For example, Ní àpẹẹrẹ, when God was about to deliver the people of Israel nígbà tí Ọlọ́run ṣetán láti yọ̀ǹda àwọn ọmọ Ísírẹ́lì from the land of slavery nínú ipò ẹrú tí wọ́n wà in Egypt, ní Íjíbítì, Pharaoh's magicians nor Red Sea were unable to prevent God. àwọn alálùpàyídà Fáráò tàbí Òkun Pupa wọn ò lè dá wọn lọ́wọ́ kọ́ láti kọjá. Above the expectation of Pharaoh, Ju gbogbo ìmọ̀ Fáráò lọ who has been saying, "Who is your God tó ti ń sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ta ni Ọlọ́run yìí that want to deliver you from me?" tó fẹ́ gbà yín kúrò lọ́wọ́ mi. Above his expectation, Pẹ̀lú ju gbogbo èrò rẹ̀ lọ, above human reasoning, ju gbogbo èrò ènìyàn lọ. God delivered the people of Israel from the land of Egypt. Ọlọ́run tú àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀ kúrò nínú ìgbèkùn ní Íjíbítì. You can have this. A lè rí èyí Exodus 8:16-19. nínú ìwé Ẹ́xódù orí kẹjọ. Exodus 12:29-33. Ẹ́xódù orí kejìlá 29-33. Exodus 14:10-31. Exodus 14:10-21. When God is ready to move, Nígbà tí Ọlọ́run bá ṣetán láti rìn, nothing can prevent him. kò sí ohunkóhun tí ó lè dá a dúró. Almighty God moved on the resurrection of the Lord Jesus Christ. Ọlọ́run alágbára ó rìn lórí àjíǹde Jésù. And Jesus arose from the tomb. Jésù sì jí dìde kúrò nínú ipò òkú. Jesus arose from the dead. Ó jí dìde kúrò ní ipò òkú. The power of Roman government cannot prevent him. Gbogbo agbára ìjọba Róòmù kò lè dí lọ́wọ́. When God wanted to fulfill and deliver Nígbà tí Ọlọ́run ṣetán láti mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ àti what láti he tú sílẹ̀. said through prophet Elisha, Ohun tí ó sọ nípasẹ̀ wòlíì Èláíṣà in pushing the effect of famine in Samaria, láti díwọ́ ìyàn tí ó mú ní ilẹ̀ Samaria dúró. Syrian armies could not stop him. Àwọn jagunjagun Syria wọn ò lè dá wọn dúró. 2 Kings chapter 7:1-8. Àwọn ọba kejì chapter 7:1-8. When God's power was manifested again, Nígbà tí agbára Ọlọ́run tí a fi ṣe àfihàn rẹ̀, when he moved to rescue the 3 Hebrews, nígbà tí ó ṣetán láti gba àwọn Hébérù mẹ́ta nì, no king or flame of furnace could prevent him. kò sí ọba tàbí iná ìléru tí ó lè dá wọn dúró. God definitely delivered them. Ọlọ́run fúnra rẹ̀ ó gbà wọ́n. Daniel chapter 3, verse Ìwé 13-27. Dáníẹ́lì orí kẹta ẹsẹ̀ kẹtàlá sí ìkẹtàdínlógún. Praise the Lord. Hallelujah. The Roman government see the tomb of Christ. Ìjọba Róòmù wọ́n fi èdìdí sí ibojì Jésù. They put soldiers on guard Wọ́n fi àwọn jagunjagun síbẹ̀ for Christ not to reason, kí Jésù má lè jí dìde so as to prevent the gospel of Christ. láti lè dẹ́kun ìtànkálẹ̀ ìrere Jésù.
Glory be to God Almighty. Gbọ́ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. In the midst of this tight security, Láàárín ìṣọ́ tó lágbára yìí, Christ arose from the Jésù dead. Kristi ó jí dìde kúrò nínú òkú. And the news they wanted to prevent Àti pé gbogbo ìròyìn tí wọ́n fẹ́ dá lọ́wọ́ kọ́, could not be hidden from the people. a kò lè fi pamọ́ mọ́ fún àwọn ènìyàn The náà. news of Christ's resurrection Ìròyìn nípa àjíǹde Jésù went viral in the city of Jerusalem and everywhere. ó tàn káàkiri gẹ́gẹ́ bí iná ẹ̀rùn. Even to the whole nations of the world. Ó lọ káàkiri sí gbogbo orílẹ̀-èdè ayé. This gives us the reason to celebrate Easter today. Eléyìí sì ń fún wa ní ẹ̀rí àti ìdí láti lè máa ṣe àjọyọ̀ àjíǹde lónìí. Matthew chapter 28, Ìwé verse Mátíù 11 to 15. orí kejìdínlọ́gbọ̀n. Now when they were going, behold, some of the guards came into the city and announced unto the chief priest all the things that were done, that is, how Christ arose from the tomb. And when they were assembled with the elders and had taken counsel, they gave much money unto the soldiers, saying, say this, his disciple came by night and stole him away while he slept. Ǹjẹ́ Is it ideal for a soldier on guard to sleep? ǹjẹ́ eléyìí bójúmu wípé kí jagunjagun tó wà lórí ìṣọ́ kó máa sùn bí? And if this come to the governor's ear, we will persuade him and protect you. So they took the money and did as they were taught. And this saying is commonly reported among the Jews until this day. Ǹjẹ́ bí wọ́n ti ń lọ wò ó nínú àwọn olùṣọ́ wá sí ìlú, wọ́n ń ròyìn gbogbo nǹkan wọ̀nyí tí ó ṣe fún àwọn olórí àlùfáà nígbà tí àwọn pẹ̀lú àgbààgbà péjọ tí wọ́n sì gbìmọ̀, wọ́n fi ọ̀pọ̀ owó fún àwọn ọmọ ogun náà, wọ́n sì wí fún wọn pé ẹ wí pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá lé òru, wọ́n sì jí i gbé lọ nígbà tí àwa sùn. Bí èyí bá dé etí baálẹ̀, àwa yóò yí ilé ọkàn padà, a ó sì gbà yín sílẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n gba owó náà, wọ́n sì ṣe gẹ́gẹ́ bí a ti kọ́ wọn. Ọ̀rọ̀ yìí sì di rírò kiri lọ́dọ̀ àwọn Júù títí di òní. We thank God for the move of God on the resurrection of the Lord Jesus A Christ. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrìn rẹ̀ lórí àjíǹde Jésù We Kristi. thank God for the resurrection of Jesus A Christ. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àjíǹde Jésù Kristi. Supposing Jesus does not resurrect, Ìbá ṣe pé Jésù kò lóore ọ̀fẹ́ láti jí dìde ni, we will not have had the joy of salvation. a kò bá ní ohun tí a ó máa pè ní ayọ̀ ìgbàlà lónìí. The resurrection of Jesus Christ Àjíǹde Jésù Kristi gave us these following benefits. ó fún wa ní àwọn àǹfààní wọ̀nyí. 1. Ìkíní, Reason for Easter celebration. ó fún wa ní èrèdí fún àjíǹde. Supposing Christ failed to resurrect, Ìbá ṣe pé Christians all over the world will not have basis for celebrating the deity of our Lord Jesus Christ. Ìbá ṣe pé As we are doing today. Jésù Kristi ò jíǹde ní, àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé ìbá má ti ní àǹfààní láti máa ṣe àjọyọ̀ àjíǹde bí a ti ń ṣe lónìí. Therefore, the resurrection of Jesus Christ Nítorí náà, gives us the hope for Christ's second coming. àjíǹde Jésù fún wa ní ìrètí nípa bíbọ̀ Jésù Kristi lẹ́lẹ́kejì. If Christ did not resurrect in the first place, Bí Jésù Kristi there ò will bá not be jíǹde, for anticipating for his second coming. bí kò bá sí wípé Jésù Kristi jíǹde ní, kì bá má ti sí èrèdí fún wa láti máa ní ìrètí wípé lóòótọ́ ó ń bọ̀ Shall we lẹ́lẹ́kejì. read Act of Apostles? Ẹ jẹ́ ká ka ìwé Iṣẹ́ àwọn Chapter 1, Apọ́stélì verse 6. orí kìíní ẹsẹ̀ kẹfà. Who are still with Jesus. They asked him, Lord, are you now going to give Israel its own king again? Continue. Jesus said to them, you don't need to know the time of those events that only the Father controls, but the Holy Spirit will come upon you, You read through 10. and
I give you power. Then you will tell everyone about me in Jerusalem, in all Judea, in Samaria, and everywhere in the world. After Jesus had said this, and while they were watching, he was taken up into a cloud. They could not see him, but as he went up, they kept looking up into the sky. Suddenly, two men dressed in white clothes were standing there beside them. Yes. They said, "Why are you men from Galilee standing here and looking up into the sky? Jesus has been taken to heaven, but he will come back in the same way that you have seen him go." Praise the Lord. Hallelujah. That is 6 to 11. The resurrection of Jesus Christ Àjíǹde Jésù gives Kristi. us the hope for Christ's second coming. Ó fún wa ní ìrètí bíbọ̀ Jésù lẹ́lẹ́kejì. The resurrection of Jesus Christ Àjíǹde Jésù Kristi gives us assurance of both resurrection and life after death. ó fún wa ní ìdánilójú wípé lóòótọ́ àjíǹde wà àti wípé ìyè wà lẹ́yìn ikú. If we have faith in him Tí a bá ní ìgbàgbọ́ nínú rẹ̀ till the end of our journey, títí di òpin ìrìn àjò wa, he will raise us up òun náà yóò gbé wa dìde on the last ní day ọjọ́ ìkẹyìn. and give us eternal life. Yóò sì fún wa ní ìyà ìnípẹ̀kun Reign with him láti jọba pẹ̀lú rẹ̀ in the world to come. nínú ayé tí ń bọ̀, That is heaven. ìyẹn ní ìjọba ọ̀run. John 11:25. Yes, who's reading it? I am the death and the resurrection. Jesus said unto her, Jesus said unto her, I am the resurrection I am, Resurrection. and the life. yes, I am the resurrection and the life. He that believeth in me, He that believeth in me, though he were dead, though you are dead, yet shall he live. yet shall he live. Jésù wí fún pé èmi ni àjíǹde àti ìyè, ẹni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè. Read verse 26. Ẹnikẹ́ni tó ń bẹ láàyè tí ó sì gbà mí gbọ́ yóò kú Whosoever that is láéláé. alive, that believes me, Yóò kú láéláé, ìwọ gba èyí gbọ́. not by evil. The resurrection of Jesus Christ Àjíǹde Jésù gives Kristi us the assurance of resurrection ó fún wa ní ìdánilójú and life after death. àjíǹde àti ìyè lẹ́yìn ikú. My brethren in the Lord, Ẹ̀yin ará nínú Olúwa, he has risen as he said. ó ti jíǹde gẹ́gẹ́ bí ó ti wí. Though it may seem impossible in the sight of men that Christ Jesus will resurrect amidst heaven-tight security. Bí ó tilẹ̀ jẹ́ pé ó lè jẹ́ ìríjú lójú àwọn ènìyàn wípé báwo ni Jésù ṣe lè jíǹde láàrin ìṣọ́ tí ó lágbára gan, Put in place by the Roman government. tí a fi sí ipò láti ọwọ́ ìjọba Róòmù. But Jesus indeed resurrected. Ṣùgbọ́n lóòótọ́ ni mò ń sọ fún wa wípé Jésù Therefore, jíǹde. Nítorí náà, whatever may seem impossible in your life as you are hearing my voice, ohunkóhun tó lè dàbí kò ṣeé ṣe nínú ayé rẹ bí o ti ń gbọ́ ohùn mi, due to your lineage causes, gẹ́gẹ́ bí evil covenants, ohun tó ti wá tó ti ń ṣẹ̀ láti ìran rẹ ní tàbí àwọn májẹ̀mú inú òkùnkùn gbogbo associated with you. tí ó ti sopọ̀ mọ́ ọ. Believe with me, Gbàgbọ́ pẹ̀lú mi, the power of Christ's resurrection is alive, agbára àjíǹde Jésù ó wà láàyè síbẹ̀. and it will turn things around and make them possible for you today in Jesus' name. Bẹ́ẹ̀ yóò sì mú ohun gbogbo bọ̀ sípò fún ọ lónìí lórúkọ Jésù Kristi. Furthermore, Síwájú sí, considering the accuracy of Christ's resurrection account, tí a bá wo bí ìtàn àjíǹde Jésù bó ṣe lọ lẹ́sẹẹsẹ, we shall say a ó was sọ wípé divine. ó wá ó jẹ́ èyí tí a ṣe láti ọ̀run wá. No worldly forces, Kò sí agbára ayé kankan, worldly power, agbára ayé, principality, and human strategy, ipá àti ipò àti àyíníke ènìyàn kankan, neither technology,
tàbí ẹ̀rọ ìgbàlódé that can prevent the second coming of Christ. èyí tí ó lè dá wíwá Jésù dúró lẹ́lẹ́kejì. Whether we like it or not, Bóyá a fẹ́ tàbí a ò fẹ́, at the appointed time of ní God, àkókò kíkún Ọlọ́run, Christ is coming back. Jésù ń bọ̀ lẹ́lẹ́kejì. Christ is coming back. Jésù ń padà bọ̀ bí ó ti wí. He's coming back to take away his bride, Ó ń bọ̀ láti wá kó àwọn ìyàwó rẹ̀ lọ, which is the church of God. èyí tí ń ṣe ìjọ Ọlọ́run. He's coming back Ó ń bọ̀ wá to judge láti wá ṣe the ìdájọ́ nations of the world. gbogbo orílẹ̀-èdè ayé. Therefore, my brethren in the Nítorí Lord, náà, ẹ̀yin ará nínú Olúwa, we should be expecting a gbúdọ̀ máa wà ní ìmúrasílẹ̀ and rest assured ká dẹ̀ sì ní ìdánilójú wípé that Christ's second coming will occur at the appointed time of Christ. bíbọ̀ Jésù lẹ́lẹ́kejì ó ń bọ̀ wá. Therefore, as we are celebrating Christmas and Easter this year, Nítorí náà, bí a ti ń ṣe àjọyọ̀ àjínde get lọ́dún yìí, yourself prepared for the second coming máa of wà Christ. ní ìmúrasílẹ̀ fún bíbọ̀ Jésù lẹ́lẹ́kejì. Do away with your sinful life. Yàgò fún ìgbé ayé ẹ̀ṣẹ̀ rẹ. Do away with your wickedness. Yàgò fún ìwà búburú ọwọ́ rẹ. These are the things that will prevent you to rapture with Christ. Èyí ni àwọn ohun tí yóò dá ọ lọ́wọ́ kọ́ láti bá Jésù jọba. If you can do away with your sinful life, Bí o bá lè yàgò fún ẹ̀ṣẹ̀, if you can renounce your bí wickedness, o bá lè kọ àwọn ìwà búburú rẹ sílẹ̀, if you can remain faithful in bí Christ, o bá lè jẹ́ olódodo sí àti nínú Kristi, when Christ comes, tí Kristi bá dé, we shall be rapturable with him. a ó lè jọ gòkè pàdé rẹ̀. Christ is coming back. Jésù ń bọ̀ láìpẹ́. As the Roman government was unable to prevent the resurrection of Gẹ́gẹ́ Christ, bí ìjọba Róòmù kò ṣe lè dá àjínde Jésù lọ́wọ́ kọ́, so the nations of the world will not be able to prevent the second advent of Jesus Christ. bẹ́ẹ̀ náà ni gbogbo orílẹ̀-èdè ayé kò ní lè dá a lọ́wọ́ kọ́ láti padà wá lẹ́lẹ́kejì. You should get yourself prepared. Ẹ jẹ́ kí a múra sílẹ̀. Christ is coming back. Jésù ó ń padà bọ̀. Conclusively, Ní àkótán, as we are celebrating this year 2020 Easter ṣé celebration, a ti ń ṣe àjọyọ̀ àjínde ti 2020 yìí, we should remain focused on our expectation of Christ's second coming. a gbúdọ̀ máa wà ní ìbámu pẹ̀lú àfojúsùn wa And nípa at ti the bíbọ̀ same Jésù time, lẹ́lẹ́kejì. We must do away with our sinful lifestyle, Àti bẹ́ẹ̀ gẹ́gẹ́, a gbúdọ̀ yàgò fún ìgbé ayé ẹ̀ṣẹ̀ wa as I said before. bí a ti sọ lẹ́ẹ̀kan. We must do away with our wicked attitudes A gbúdọ̀ yàgò fún àwọn ìwà búburú tó wà lọ́wọ́ wa, that can prevent us from resurrecting with him. èyí tó lè mú wa láti má yẹ láti bá a jọba lẹ́lẹ́kejì. When Christ appears, Nígbà tí Jésù bá farahàn, the Lord will count us worthy Ọlọ́run yóò kà wá yẹ to reign with him. láti bá a jọba. Before I end this message, Kí n tó parí ọ̀rọ̀ yìí, because of the pandemics that is affecting the whole world, nítorí àjàkálẹ̀ àrùn èyí tí ó gba gbogbo ayé kan báyìí, we are celebrating this year's Easter at home. à ń ṣe àjọyọ̀ àjínde ti ọdún yìí nínú ilé. Staying at home, celebrating Easter's anniversary, this does not separate you from the love of God. Wíwà nínú ilé láti máa ṣe àjọyọ̀ àjínde èyí kò mú ọ yàgò fún wíwà ní ìbámu pẹ̀lú Ọlọ́run. Romans 8:35. Ìwé Róòmù orí kẹjọ. Celebrating Christmas at home, this will not affect your prayer life. Ṣíṣe àjínde nínú ilé kò gbúdọ̀ ní ohunkóhun ṣe pẹ̀lú ìgbé ayé àdúrà wa. This should not disengage you with the word of God. Eléyìí kò gbúdọ̀ mú wa kúrò nínú kíka ọ̀rọ̀ Ọlọ́run wa. You should not lose your focus in Christ. A kò gbúdọ̀ sọ àfojúsùn wa nínú Kristi nù. Remain intact with Christ. Wà ní ìbámu pẹ̀lú Kristi. Continue to fellowship with him. Máa bá a ṣe àjọṣepọ̀ tó dánmọ́rán. Move closer to Jesus. Kò sì súnmọ́ Jésù dáradára. I pray Ó ń gbàdúrà. this year's celebration shall not be our last
celebration in Jesus' name. àjọyọ̀ tí ọdún yìí yóò jẹ́ àṣemọ ní orúkọ Jésù Kristi. And all the problems of the nations of the world will soon be over. àti pé gbogbo wàhálà tó wà nínú ayé yóò dópin láìpẹ́. At the end of this period, we shall rejoice before the Lord. Amen. Lẹ́yìn gbogbo rògbòdìyàn yìí a ó yọ̀ níwájú Ọlọ́run. Shall we rise on our feet? Ẹ jẹ́ kí a dìde dúró lórí ẹsẹ̀ wa. Lord, as we are celebrating your Easter Sunday, Olúwa, bí a ti ṣe ń ṣe àjọyọ̀ àjíǹde Jésù ní ọjọ́ Sunday tí ò ní. I heard from your message Mo gbọ́ nínú ọ̀rọ̀ rẹ that the power of the Roman government was unable to prevent the resurrection of Christ. wípé agbára ìjọba Róòmù kò lè dí àjíǹde Jésù. Every obstacle preventing your covenants upon my life, Gbogbo every obstacle preventing your promises upon my life, let them be removed today. gbogbo ìdènà tí yóò jẹ́ kí májẹ̀mú rẹ̀ ó wá sí ìmúṣẹ lórí ayé mi, Olúwa mú wọn kúrò lónìí. And at the end of my journey on this earth, Àti pé lẹ́yìn gbogbo ìrìn àjò mi nínú ayé yìí, count me worthy Olúwa mú mi yẹ to reign with you. láti bá ọ jọba. Shall we pray? Ẹ jẹ́ a gbàdúrà. In Jesus' name we pray. Amen. Our Heavenly Father, we thank you for this opportunity you have given to every one of us to hear a wonderful message like this, that it has revealed to us that our Lord Jesus Christ rose from dead just as he has predicted. Lord, we pray grace that will make us rise with you on the last day. Lord, may you release upon us in Jesus' name. Amen. Daddy, we pray because the prophecy of our Lord Jesus Christ come to fulfillment about his restoration. We pray every good prophecy as touching our lives, Lord, bring them to fulfillment in the name of Jesus. Amen. The preacher, our Father, you have used to bless us with this word. He told us that the power of Roman government could not prevent the resurrection of our Lord Jesus Christ. Daddy, we pray. Whatever has been hindrances on our way all this while, Lord, we pray you will remove them from our way just as you have removed the stone from the sepulchre of our Lord Jesus Christ. Lord, you will do so in the name of Jesus. Amen. Thank you, Holy Spirit. All our viewers at home, Lord, we pray you will be with them in the name of Jesus. Amen. Lord, we pray for our Father you have used for us. We ask for new anointing, fresh oil. Lord, may you release upon him in the name of Jesus. That you will not go weary in the name of Jesus. Amen. The Lord Jesus, whom you have proclaimed to us, will continue to be your strength in the name of Jesus. Amen. And at the end of the day, every one of us, we will make heaven in the name of Jesus. Amen. We will not be condemned by this word of restoration in the name of Jesus. Amen. Thank you, Holy Spirit. In Jesus' wonderful name we are praying. Amen. We thank God for the success of this service. Before you go, don't forget to drop your offering into the account of the church. And as you comply, the Lord will bless you in Jesus' name. Amen. Bring me this 2020 Easter Sunday service celebration to a close as we are singing from CAC Gospel in Bold. Hymn number 335. Hymn 335. Nígbà táwọn máa kọ́ ní orin tìjú Apostolic Kristi, orin 335. Ẹni tí ó tún wa bí sínú ìrètí ààyè nípa àjíǹde Jésù. Hallelujah, hallelujah. Ẹ gbé ohùn ayọ̀ ga, ẹ kọrin inú dídùn, ké sí ìyìn Ọlọ́run wa.
Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá, ọmọ àti ẹ̀mí mọ́, àwa dúpẹ́ agbẹ́yìnga fún àṣeyọrí ìsìn tòní ní orúkọ Jésù. Gba ọpẹ́ wa. A rí ìfarahàn yín láàrin wa. Agbẹ́yìnga lọ́pọ̀lọpọ̀ torí pé ẹ gba gbogbo ògo ní orúkọ Jésù. Gba ìyìn wa. Ọpẹ́ àti ìyìn náà Olúwa jọ̀ọ́ ṣètẹ́wọ́gbà. A ti ṣe gbogbo tán, a fẹ́ máa lọ, ẹ̀mí mọ́ dára rẹ pọ̀ mọ́ wa. Ní orúkọ Jésù, Olúwa dára rẹ pọ̀ mọ́ wa. Bí a ti ń yọ ayọ̀ ọdún àjínde ní orúkọ Jésù Kristi, wàhálà ìdààmú mọ́jọ jẹ́ ìpín wa. Ẹ̀mí mọ́ fi ọkàn wa balẹ̀. Ẹ̀mí mọ́ fi ọkàn wa balẹ̀. Bí a ti wà nínú ilé ní orúkọ Jésù, Sátánì àtọmọ ogun rẹ̀ wọn ò ní rí wa gbé ṣe. Nígbà tí àkókò yóò tó tí a ó tó padà bẹ̀rẹ̀ sí ní jọ́sìn nínú ilé mímọ́ rẹ ní orúkọ Jésù, yóò jẹ́ ti ayọ̀, yóò jẹ́ ti àlàáfíà. A ò ní kábàámọ̀ ní orúkọ Jésù, a ò ní kábàámọ̀. Àjàkálẹ̀ àrùn yìí kò ní jàlú ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ ni yóò rí. Ògo ni fún Kristi. Lẹ́ẹ̀kan sí bí a ti ń lọ, Olúwa máa bá wa lọ. Olúwa ṣamọ̀nà wa. Olúwa pa wá mọ́ o. Nínú ewu gbogbo, Olúwa pa wá mọ́. Ṣamọ̀nà wa. Bú àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí Ọlọ́run, a bẹ̀bẹ̀ on behalf orílẹ̀-èdè Nàìjíríà, on behalf Africa in general, on behalf orílẹ̀-èdè gbogbo àgbáyé, gbogbo àìsàn àjàkálẹ̀ àrùn coronavirus, Ọlọ́run dáwọ́ rẹ̀ dúró. Olúwa dáwọ́ rẹ̀ dúró. Olúwa dáwọ́ rẹ̀ dúró. Olúwa dáwọ́ rẹ̀ dúró. Olúwa dáwọ́ rẹ̀ dúró. Bó ṣe àṣìṣe ni láti ọwọ́ ènìyàn, bó ṣe àjàkálẹ̀ àrùn láti ọ̀dọ̀ àwọn ẹranko ìgbẹ́, ẹ̀yin Ọlọ́run mọ̀ nípa rẹ̀, torí wípé it has been written of you pé can a trouble ensue without the knowledge of God? Kò sí ogo tó ń ṣẹlẹ̀ tí ẹ̀yin Ọlọ́run mọ̀ nípa rẹ̀. Ẹ̀yin Ọlọ́run tó ní gbogbo ipá àti agbára lórí ohun gbogbo, àjàkálẹ̀ àrùn tó ń da àgbáyé láàmú yìí, Olúwa dáwọ́ rẹ̀ dúró. Ọba àwọn ọba dáwọ́ rẹ̀ dúró. Olúwa dáwọ́ rẹ̀ dúró. Orílẹ̀-èdè àgbáyé, Olúwa yọ́nú sí wa. Nàìjíríà ní àpapọ̀, Olúwa yọ́nú sí wa. Àlàáfíà tó ti sọnù, Olúwa dá padà wá. Ìlú yìí yóò gba àlàáfíà rẹ̀. Orílẹ̀-èdè yìí jẹ́ kó gba àlàáfíà rẹ̀. Orílẹ̀-èdè àgbáyé jẹ́ kó gba àlàáfíà rẹ̀. Ọlọ́run gbọ́ àdúrà. Àtúnṣe tó fẹ́ kó wọnú ayé nípasẹ̀ àjàkálẹ̀ àrùn yìí, Olúwa ṣe àtúnṣe náà. Olúwa ṣe àtúnṣe náà. Ọlọ́run gbọ́ àdúrà. Olùgbàlà níyí, Olúwa gbà wá là. Ọlọ́run gbà wá là. Olúwa gbà wá là. Olúwa gbà wá là. Olúwa gbà wá là. Àwa yóò yè, àwa yóò là. Ọlọ́run gbà wá là. Olúwa gbọ́ àdúrà. Gbogbo àwọn tó ti lùgbàdì àìsàn yìí, Olúwa dá ọwọ́ lé wọn. Ọlọ́run àlàáfíà, Olúwa wò wọ́n sàn. Olúwa mú wọn lára dá. Ọlọ́run fún wa ní àlàáfíà. Olúwa gbọ́ àdúrà. Ọdún tí a ń ṣe yìí kò ní jẹ́ àṣemọ́. Àti ń ṣe àmọ́dún fún ọmọdé àti àgbà, fún ọkùnrin àti obìnrin, wá fún onílé àti àlejò. Àṣẹ ń ṣe àmọ́dún. A ó ṣe ọ̀pọ̀ ọdún láyé. Kí orí ọ̀fẹ́ àti bàbá, ọmọ àti ẹ̀mí mímọ́ tó dáhùn àdúrà, ó ṣe àbò wa, ó máa bá wa lọ, ó sì máa bá wa gbé. At the end of our journey, kọ́lọ́run kó kà wá yẹ lọ́dọ̀ lórúkọ Jésù Olúwa wa. Hallelujah, alámẹ́ta ní ìdóhùn pọ̀.